Mo kí wa kú àmójúbà oṣù tuntun, oṣù kẹfà ọdún 2020. Mo gbà ládùúrà pé lórúkọ Jésù ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Ká tó tẹ̀síwájú lówùúrọ̀ yìí nínú ẹ̀kọ́ wa. Àkórí ẹ̀kọ́ wa tá máa wò ní oṣù yìí ni ẹ̀tàn. Lónìí tí í ṣe ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù yìí, a máa kíyèsí kókó tó sọ wípé ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín jẹ. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín jẹ. Ẹ jẹ́ ká gbàdúrà kí a tó tẹ̀síwájú. Ọlọ́run tó fẹ́ràn wa, Ọlọ́run tó ń kọ́ wa tó sì ń darí wa ní ipa ọ̀nà tí ó dára jùlọ. A dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti rí oṣù tuntun yìí. Lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa. Bàbá mímọ́, mo gbàdúrà pé lónìí kẹ́ bá wa sọ̀rọ̀, kẹ́ bá wa pàdé, kẹ́ tàn ìmọ́lẹ̀ sínú ayé wa. Lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀. Bàbá, mo gbà ládùúrà pé lẹ́yìn ẹ̀kọ́ yìí ẹnikẹ́ni nínú wa kò ní jẹ́ ẹni tí èṣù yóò tàn jẹ lórúkọ Jésù Kristi. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí kókó tí a máa gbéyẹ̀wò ní òní ni ó sọ wípé ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín jẹ. Kí lèyí túmọ̀ sí? Èyí túmọ̀ sí pé nínú ayé yìí tí à ń gbé yìí, nínú ìrìn àjò ìgbàgbọ́ tá à ń rìn yìí, nínú ìlépa ìjọba ọ̀run tá à ń lé yìí, ó ṣeé ṣe kí a tan èèyàn jẹ. Ẹ sì kíyèsí, ẹni tí a bá tàn jẹ, tó bá tànyàn jẹ, èèyàn máa ń gba nǹkan lọ́wọ́ ẹni tí èèyàn bá tàn jẹ. Tí ẹnìkan bá ní ó tàn mí jẹ, ó túmọ̀ sí pé irú èèyàn bẹ́ẹ̀ ti pàdánù fún ẹni tí ó tàn. Mo gbà ládùúrà pé ohun tá a ní lọ́wọ́, Sátánì kò ní fi ẹ̀tàn gbà á lọ́wọ́ wa lórúkọ Jésù Kristi. Ibi kíkà wa láàrin nínú ìwé Mátíù orí 24, a ó ka ẹsẹ̀ 1, ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 11 tí ó kà báyìí wípé Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé ẹ kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ, nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi wípé èmi ni Kristi náà, wọn ó sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Kí lèyí túmọ̀ sí? Jésù Kristi Olúwa nígbà tó wà láyé, ó sọ fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ kíyèsára o, àwọn kan yóò wá o, wọ́n wípé èmi ni Kristi náà, onígbàgbọ́ ni mí, wòlíì ni mí, aṣojú Ọlọ́run ni mí, ènìyàn Ọlọ́run ni mí. Ẹ wá wo ohun tó bani lẹ́rù tí Jésù sọ fún wa. Ó ní wọn yóò sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ, èyí tó túmọ̀ sí pé wọn ó rí àwọn èèyàn kan tàn jẹ. Ṣùgbọ́n mo gbà ládùúrà lórúkọ Jésù, èṣù ò ní rí wa tàn lórúkọ Jésù Kristi. A ó wo ẹ̀kọ́ yìí lábẹ́ kókó 6, ṣùgbọ́n kí n tó lọ wo àwọn kókó 6 yìí, jẹ́ ká ka ẹsẹ̀ 11, èyí tí ó wí báyìí pé wòlíì èké púpọ̀ ni yóò sì dìde, wọn yóò sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Wòlíì èké púpọ̀ yóò dìde, wọn yóò sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹ kọ́kọ́ ṣe eléyìí ní ení. Iṣẹ́ èké wòlíì ni láti tànyàn. Iṣẹ́ èké wòlíì ni láti tànyàn. Ṣùgbọ́n Olúwa yóò gbà wá lọ́wọ́ ẹ̀tàn lórúkọ Jésù Kristi. Kókó àkọ́kọ́ ó sọ báyìí wípé lẹ́yìn ẹ̀tàn gbogbo, Sátánì lúgọ síbẹ̀. Pé níbikíbi tí ẹ̀tàn bá wà, èṣù ló wà lẹ́yìn rẹ̀. Èṣù lúgọ sẹ́yìn gbogbo ẹ̀tàn. Èṣù ni alábòójútó gbogbo ẹ̀tàn. Èṣù ni olùpilẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀tàn gbogbo. Olúwa yóò ràn wá lọ́wọ́ àní kó sí ọwọ́ ẹ̀tàn Sátánì lórúkọ Jésù Kristi. Èṣù mọ̀ wípé tí òtítọ́ bá lè sọni di òmìnira, á jẹ́ wípé tí òun bá lè fi ọwọ́ bo òtítọ́ lójú, yóò ṣeé ṣe láti mú àwọn ènìyàn lọ sínú ìgbèkùn. Kí lèyí túmọ̀ sí? Sátánì mọ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ fún wa pé ẹ̀yin yóò mọ òtítọ́,
òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Sátánì náà mọ èyí pé tí mo bá mọ òtítọ́, tí ẹ̀yin náà bá mọ òtítọ́, a ó di òmìnira, a bọ́ lọ́wọ́ òun. Kí lè èṣù wa máa ń gbìyànjú láti ṣe? Ó máa ń gbìyànjú láti fọwọ́ bo òtítọ́ lójú kéèyàn má bàa mọ òtítọ́ yìí, torí ẹni bá mọ òtítọ́ ó bọ́ lọ́wọ́ Sátánì. Ṣùgbọ́n ẹni tí ò bá mọ òtítọ́, a ó tàn jẹ o. Ẹni tí ò bá mọ òtítọ́, a ó tàn jẹ. Ṣùgbọ́n bí mo ṣe wí ṣáájú, èṣù ò ní rí wa tàn jẹ ní orúkọ Jésù Kristi. Èṣù ò ní rí wa tàn jẹ lórúkọ Jésù Kristi. Ẹgbọ́n eléyìí o, tí òtítọ́ kò bá fi ọkàn rẹ jiná, tí òtítọ́ nínú ìrere Jésù yìí, òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí kò bá fi ọkàn rẹ jiná, ó ṣeéṣe kí á tàn ọ́ jẹ. Ó ṣeéṣe kí á tàn ọ́ jẹ tí òtítọ́ kò bá fi ọkàn rẹ jiná. Kí lèyí túmọ̀ sí? Ọ̀rọ̀ ẹ̀tàn àwọn èké wòlíì tá a sọ ọgbọ́n ènìyàn ò rán o, ọgbọ́n ènìyàn kò rán. Kìkìdá ẹni tí ó bá ń gbé nínú òtítọ́ Ọlọ́run, kìkìdá ẹni tó bá fi òtítọ́, tó bá fàyè gba òtítọ́ Ọlọ́run nínú ayé rẹ̀, tó kọ́ ẹ̀kọ́ òtítọ́, tó rìn nínú òtítọ́, tó fàyè gba òtítọ́ nínú ayé rẹ̀ nìkan ṣo péré ló lè bọ́ lọ́wọ́ ẹ̀tàn àwọn èké yìí. Ọlọ́run yóò gbà wá lórúkọ Jésù Kristi. Kókó ìkejì, ẹ jẹ́ ká ṣe kánmọ́kánmọ́ nítorí àkókò wa. Kókó ìkejì, ẹ kíyèsí, èṣù fúnra rẹ̀ kò fi iṣẹ́ yìí rán ẹnikẹ́ni. Ẹ máa gbọ́ o, ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀tàn àkọ́kọ́, èṣù fúnra rẹ̀ ló kọ́kọ́ lọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn nínú ọgbà Édẹ́nì. Ẹ máa gbọ́ nǹkan bí? Kò fi rán ẹnikẹ́ni, fúnra rẹ̀ ló wá nínú ọgbà Édẹ́nì. Ó sì lọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́rùn. Ẹ rántí ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú Éfà nígbà tí ó tọ̀ Éfà wá, tó ń béèrè lọ́wọ́ rẹ̀ pé rí nǹkan kan nínú ọgbà yìí tí Ọlọ́run ní kẹ́ má jẹ bí. Éfà náà sì dá lóhùn, Ọlọ́run ní ká jẹ gbogbo nǹkan àfi igi náà tó wà láàrin ọgbà. Ó sì lọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn láti kí ó lè bá tan Éfà jẹ. Ó mọ̀ọ́mọ̀ ṣí ọ̀rọ̀ Ọlọ́run túmọ̀ láti fi tan Éfà jẹ. Sátánì fúnra rẹ̀ wá sínú ọgbà Édẹ́nì ní àtètèkọ́ṣe ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìran ènìyàn. Ó mọ̀ọ́mọ̀ torí tó fẹ́ gbà. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Sátánì ní ó ní tó fẹ́ mú, ó ní tó fẹ́ gbà. Ó fẹ́ gba ògo lọ́wọ́ Éfà. Ó sì mọ̀ọ́mọ̀ ṣí ọ̀rọ̀ Ọlọ́run, ó ṣí ọ̀rọ̀ Ọlọ́run túmọ̀ kí ó lè bá tàn jẹ. Bẹ́ẹ̀ náà nínú ayé òde òní tá a wà, ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ayé òde òní lónìí tí wọ́n mọ̀ọ́mọ̀ ṣí ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n mọ̀ọ́mọ̀ ṣí ìtumọ̀ láti fi ta àwọn èèyàn jẹ, láti fi dè àwọn èèyàn ní ìgbèkùn. Ẹ jẹ́ ká lajú wa sílẹ̀ kí á di òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́, ká èṣù kó má bàa tàn wá jẹ, ká má bàa kó sọ́wọ́ àwọn alágbèédá, àwọn ẹlẹ́tàn tí ń tanni ní orúkọ Olúwa. Tá bá fẹ́ kàfé nípa ìtàn Éfà àti Sátánì yìí, ó wà nínú ìwé Jẹ́nẹ́sísì orí 3 ẹsẹ̀ 1. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ wá kíyèsí eléyìí. Láti ìgbà àkọ́kọ́ tí Sátánì ti bẹ̀rẹ̀, tó ti fúnra rẹ̀ wá sínú ọgbà Édẹ́nì, tó ti ta àwọn èèyàn jẹ, láti ìgbà náà ni ó ti máa ń lo nípòjípò àwọn ènìyàn láti tanni jẹ. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lèṣù ti máa ń lo àwọn onípòjípò àwọn ènìyàn láti tanni jẹ. Ìgbà míì á lo ẹni tí a pè ní pásítọ̀, tí a pè lólùṣọ́-àgùntàn, a sì pera rẹ̀ ní pásítọ̀. Sátánì ti kó sínú rẹ̀, a sì fi tan àwọn èèyàn jẹ. Ó lè kó sínú àwọn olólùfẹ́, àwọn tó fẹ́ràn ara wọn. Sátánì lè kó sí àárín wọn, a sì mú ẹ̀tàn wọn lé. Ó lè lo ọ̀rẹ́ èèyàn láti fi tànyàn. Ó sì lè lo àwọn mọ̀lẹ́bí pẹ̀lú láti fi tan èèyàn. A rí tá bá ń wo àwọn sinimá nínú tẹlifíṣọ̀n, nígbà tán bá fẹ́ ṣe àfihàn Sátánì, wọn a sì ṣe ẹnìkan tí yóò gbé ìwo méjì sórí báyìí. Sátánì kò dìgbà tó kì í wá tọ̀yàn pẹ̀lú ìwo. Ó lè lo ọ̀rẹ́, ó lè lo olùṣọ́-àgùntàn, ó lè lo ẹnikẹ́ni ni èṣù lè lò. Ṣùgbọ́n èṣù ò nílò mí lórúkọ Jésù, kò sí nílò ẹ̀yin náà lórúkọ Jésù. Ẹ kíyèsára o, ẹ kíyèsára gidigidi. Ẹ kíyèsí ibi tá a ti bẹ̀rẹ̀. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín jẹ. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó gba ti ọwọ́ yín. Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ti Násárẹ́tì. Ẹ kíyèsí eléyìí o.
àwọn ẹlẹ́tàn wọ̀nyí, àwọn tí Sátánì lò, wọ́n jẹ́ àwọn ìkookò ní àwọ̀ àgùntàn. Wọ́n jẹ́ Sátánì tí wọ́n farahàn bí áńgẹ́lì ìmọ́lẹ̀. Wọ́n kúnta lónìí, wọ́n pọ̀ bíbà. Ẹ wo òde òní, pàápàá jùlọ ní orílẹ̀-èdè Áfíríkà, wọ́n pọ̀ jaburata. Kódà wòlíì gan-an wọ́n fẹ́ pọ̀ ju ọmọ ìjọ lọ nínú ayé tí a wà nísinsìnyí. Ẹ kíyèsára o, ẹ má sì jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín jẹ. Olúwa yóò ràn wá lọ́wọ́. Kókó ìkẹta, Jésù kì wá nílọ̀ nípa àwọn tí yóò fẹ́ láti tàn wá jẹ ní orúkọ ara rẹ̀. Ẹ kíyèsí, Jésù Kristi Ọlọ́run olùgbàlà wa, ó kì wá nílọ̀ kó tó kúrò nínú ayé yìí. Ó kì wá nílọ̀ nípa àwọn èèyàn tí wọ́n máa fẹ́ wá láti tàn wá jẹ ní orúkọ Olúwa. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí yóò tàn wá jẹ. Olúwa yóò gbé wa ró títí dé òpin. Àní kó sínú ẹ̀tàn. Ẹ kíyèsí tí Bíbélì sọ fún abítá ti kà ṣáájú, ó ní wọn yóò sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹ rí dájú wípé a ò sí lára àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ̀nyí tí àwọn ẹlẹ́tàn yóò tàn jẹ, tí yóò kó sí ọwọ́ ẹ̀tàn Sátánì. Olúwa yóò pa wá mọ́ lórúkọ Jésù Kristi. Ẹ kíyèsí, àwọn ẹlẹ́tàn wọ̀nyí wọ́n mọ̀ wípé onígbàgbọ́ ni wá. Àwọn ẹlẹ́tàn níta náà wọ́n mọ̀ pé onígbàgbọ́ ni wá. Tí wọ́n bá sì fẹ́ tàn wá jẹ, àwọn náà yóò wá, wọn yóò ṣe bí onígbàgbọ́. Wọ́n ṣe bí pásítọ̀, wọ́n ṣe bí wòlíì, wọ́n ṣe bí ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ẹlẹ́tàn ni wọ́n. Ẹ kíyèsí, Olúwa yóò ràn wá lọ́wọ́. Àní kó sí ọwọ́ àwọn ẹlẹ́tàn lórúkọ Jésù Kristi. Àwọn ẹlẹ́tàn wọ̀nyí, Bíbélì pè wọ́n ní èké wòlíì. Nínú ìwé Mátíù orí 24 ẹsẹ̀ 11 tí a kà, ó ní èké wòlíì púpọ̀ yóò sì dìde, wọn yóò sì tàn àwọn èèyàn jẹ. Ẹ má sì jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn wá jẹ. Kókó ìkẹrin sọ fún wa wípé ẹlẹ́tàn yóò gba ibi tí o ti jẹ́ aláìlera wọlé. Ẹlẹ́tàn tó bá fẹ́ tàn ni jẹ yóò wo ibi tí a ti jẹ́ aláìlera, ibẹ̀ ni ó bá wọlé. Ẹ wo àwọn onígbàgbọ́ kan, onígbàgbọ́ ni wọ́n, ọmọ Ọlọ́run náà ni wọ́n. Tí ẹ bá gbàdúrà fún wọn, tẹ́ ẹ bá tí ì ríran, bẹ́ẹ̀ ni bó tí gbàdúrà ni. Nígbà míì tó ní ìránṣẹ́ Ọlọ́run bá gbàdúrà fún wọn tán, wọ́n ní dáàdì kí lẹ rí nípa mi. Àìlera nìyẹn o, àìlera nìyẹn. Irú àwọn èèyàn tó bá nírú ọkàn bẹ́ẹ̀, wọn ò jìnnà sí ẹ̀tàn. Àwọn ẹlẹ́tàn yóò gba ibi tí a ti jẹ́ aláìlera, ibẹ̀ ni wọ́n gbà wọlé. Ó bá ṣe pé onígbà tó jẹ́ pé ìpòǹgbẹ ọkàn rẹ̀ ṣàmì àti iṣẹ́ ìyanu ní ìlépa rẹ̀, àìlera rẹ̀ nìyẹn o, ibẹ̀ náà ló ṣeé ṣe kí èṣù kó bá wọlé. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Yóò gbé wa ró títí dé òpin, yóò ká wa mọ́ lórúkọ Jésù. Àwọn ẹlẹ́tàn wọ̀nyí, wọ́n lè fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu èké, wọ́n lè fi múni mọ́lẹ̀. Ẹ wò lónìí, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ, wọ́n á kún bìbà, èrò á pọ̀ níbẹ̀ bìbà. Nítorí kíni? Torí iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n ṣiṣẹ́ ìyanu, wọ́n kàn lọ bẹ̀ láti kó sọ́wọ́ ẹlẹ́tàn. Ẹ má sì mí gbọ́, kì í ṣe pé mò ń sọ pé Ọlọ́run wa kì í ṣe iṣẹ́ ìyanu, ṣùgbọ́n iṣẹ́ ìyanu tí ò bá tinú òtítọ́ wá, èké ni, ẹ̀tàn ni, Sátánì ló wà nídìí ẹ̀. Ẹ rántí ibi tá a ti bẹ̀rẹ̀. Lẹ́yìn ẹ̀tàn gbogbo, Sátánì lúgọ síbẹ̀. Sátánì ò ní rí wa mú lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Àwọn ẹlẹ́tàn sì lè fi agbára òkùnkùn, wọ́n sì lè fi múni mọ́lẹ̀ pẹ̀lú. Ẹ jẹ́ ká kíyèsí ìrìn wa, ẹ jẹ́ kíyèsí ibi tá à ń lọ. Àní kó sọ́wọ́ Sátánì, àní kó sí ọwọ́ alágbèédá lórúkọ Jésù ti Násárẹ́tì. Kókó ìkarùn-ún, òpùrọ́ ni ẹlẹ́tàn. Òpùrọ́ ni ẹlẹ́tàn. Àwọn ẹlẹ́tàn kò sí òtítọ́ lẹ́nu wọn, irọ́ ni ó wà ní ẹnu wọn. Àwọn ẹlẹ́tàn yìí wọ́n tiẹ̀ lè ṣe ohun gbogbo tí àwọn onígbàgbọ́ máa ń ṣe. Wọ́n lè kọ́ ẹ̀kọ́ Bíbélì pẹ̀lú yàn, kódà wọ́n lè kọ́ni lẹ́kọ̀ọ́ Bíbélì, wọ́n lè ka ọ̀rọ̀ Ọlọ́run kan sọ̀rọ̀ Bíbélì kó dá ṣákáṣáká lẹ́nu wọn, kódà wọ́n lè bẹni wò, kódà wọ́n lè fi ìfẹ́ fi hàn yàn.
tẹ́yìn á fẹ́ wò pé ènìyàn Ọlọ́run lẹ́ni yìí ó fìfẹ́ hàn ó kọ́mọ Bíbélì kò rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ ni òtítọ́ torí pé wọ́n mọ̀ pé onígbàgbọ́ ni wá tí wọ́n bá sì fẹ́ tàn wá ọ̀nà ìgbàgbọ́ wa náà ni wọ́n á gbà láti fi rí wa mú wọ́n á gba ọ̀nà tí àfi ní tètè fúnra láti fi tàn wá jẹ ẹ jẹ́ ká kíyèsára jẹ́ ká kíyèsí tí Jésù sọ tá a ti kà ṣáájú ó ní kí á kíyèsára o torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wá wọ́n wí pé èmi ni Kristi náà wọ́n sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ ẹ má sì jẹ́ kí a kú sọ́wọ́ wọn Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Ní àkótán ní kókó ìkẹfà ní àkótán òtítọ́ nìkan ní àjẹsára tó lè pa wá mọ́ lọ́wọ́ àwọn ẹlẹ́tàn. Òtítọ́ nìkan ṣoṣo péré ní àjẹsára. Kò sí àjẹsára kan, kò sí ọ̀nà àbáyọ kan láti bọ́ lọ́wọ́ àwọn ẹlẹ́tàn nínú ìran tí a wà yìí. Àjẹsára kan ṣoṣo péré tó lè gbani lọ́wọ́ ẹlẹ́tàn ni kéèyàn ó mọ òtítọ́, kéèyàn ó máa gbé nínú òtítọ́, kéèyàn ó máa rìn nínú òtítọ́. Ìdí nìyẹn tí ìwé mímọ́ fi sọ fún wa wípé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Bá a ṣe ń tẹ̀síwájú nínú oṣù yìí, tá à ń tẹ̀síwájú nínú ọdún yìí, ẹ kíyèsí o, ẹ̀tàn wà láyé o, ẹ̀tàn wà ní àwùjọ onígbàgbọ́ o. Ìgbọ́ ẹ̀kọ́ tá a kọ́ lónìí sọ fún wa wípé ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí yóò tàn yín jẹ. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí yóò tàn yín jẹ. Ẹ jẹ́ ká dúró nínú òtítọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká fàyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ Ọlọ́run, ká mọ̀ ọ́, ká mọ ọwọ́ ọ̀tún wa yàtọ̀ sí ọwọ́ òsì, ká má bàa kó sí ọwọ́ ẹlẹ́tàn, kí ẹlẹ́tàn kó má bàa tàn wá jẹ. Olúwa yóò ràn wá lọ́wọ́, Olúwa yóò sì gbé wa ró. Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀. Jẹ́ ká tẹríba, ká gbàdúrà. Ọlọ́run gbogbo ìpẹ̀kun ayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tí òní nípa ẹ̀tàn. Ọlọ́run a dúpẹ́ púpọ̀ torí pé ẹ fẹ́ràn wa ilẹ̀ ń pa wá mọ́ títí dòní. Mo gbà ládùúrà lórúkọ Jésù oore ọ̀fẹ́ láti má ṣe kó sọ́wọ́ ẹlẹ́tàn lórúkọ Jésù Olúwa tú lé wa lórí. Tá a bá rí ohunkóhun nínú ayé wa tó lè fàyè gba ẹ̀tàn lórúkọ Jésù Olúwa fàátú. Àdúpẹ́ torí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Olúwa yóò bùkún fún yín. Ọlọ́run ṣeun púpọ̀ fún oṣù tuntun tí ó fún wa láǹfààní láti rí. Fún bí ìṣẹ́jú mẹ́ta a ó gba àdúrà kí a tó lọ kọrin, ká tó lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọpẹ́ ni mo fẹ́ kó pọ̀ nínú àdúrà wa lónìí. Ní orílẹ̀-èdè wa ní bíbà yìí ní United Kingdom, àwa náà a rí ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣẹlẹ̀. Àwọn tí ikú ti pa nítorí àjàkálẹ̀ àrùn wọ́n ti lé ní 50,000. Ọ̀túngbà àwa tá a wà láyé lónìí, àánú Ọlọ́run ni, oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ láti rí oṣù tuntun, fún àánú Ọlọ́run tó dá wa sí títí dòní. Ẹ jẹ́ ká yin Ọlọ́run wa pé ó ṣeun, ká yin Olúwa pé ó ṣeun púpọ̀, pé ó dá wa sí nínú àánú rẹ̀, ó dá wa sínú oore ọ̀fẹ́ rẹ̀, ó fún wa ní oore ọ̀fẹ́ láti rí oṣù tuntun yìí. Ẹ jẹ́ ká yìn pé ó ṣeun, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣeun púpọ̀, pé ó ṣeun lọ́pọ̀lọpọ̀, pé ó ṣeun, ká fìyìn fún, ká fògo fún, ká dúpẹ́ fún àlàáfíà rẹ̀, fún oore ọ̀fẹ́ rẹ̀, fún àánú tó dá wa sí. Ká yin Ọlọ́run wa torí pé ó ṣeun, ká gbéga tọkàntọkàn wa, ká yìn, ká fi ògo fún, ká fọlá fún. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jẹ́ ká sọ fún Ọlọ́run wa, Olúwa oṣù tuntun rèé o. Olúwa mo fẹ̀mí mi lé ọ lọ́wọ́. Olúwa pa mí mọ́ nínú àánú rẹ, pa mí mọ́ nínú oore ọ̀fẹ́ rẹ, tọ́ ìṣísẹ̀ mi, ṣe ojú rẹ kó mọ́lẹ̀ sí mi lára. Ká sọ fún Ọlọ́run. Bíbélì sọ fún wa pé fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́, ó ní gbẹ́kẹ̀lé pẹ̀lú yóò sì múṣẹ. Ká sọ fún Ọlọ́run, Olúwa tọ́ mi nínú àánú rẹ, tọ́ mi nínú oore ọ̀fẹ́ rẹ, ṣe ojú rẹ kó mọ́lẹ̀ sí mi lára, wà pẹ̀lú mi kó ṣàánú fún mi. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní àkótán nínú àdúrà wa, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, Olúwa nínú ìjọsìn tòní, Olúwa bá mi pàdé,
olúwa bomirin mi, bá mi pàdé olúwa, jẹ́ kí òtítọ́ rẹ kó kúnú ọkàn mi, kí n má bàa kó sọ́wọ́ ẹlẹ́tàn nínú ìrìnàjò ayé mi. Já sọ fún ọlọ́run, olúwa fòtítọ́ rẹ bọ́ mi lónìí o, jẹ́ kí òtítọ́ rẹ kó ráyè nínú ẹ̀mí mi, jẹ́ kí òtítọ́ rẹ kó rí ilé, kó rí ibùjókòó nínú ọkàn mi, kí ẹ̀tàn kó má ṣe ráyè nínú ayé mi, kí ẹlẹ́tàn kan kó má ṣe ráyè nínú ayé mi, kó mi yọ kó ṣàánú fún mi, pa mí mọ́ nínú òtítọ́ rẹ. Dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí kó ti gbọ́. Ògo ni fún orúkọ olúwa, ní orúkọ Jésù Kristi olúwa wa, àmín. Olúwa yóò bùkún fún yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé púpọ̀. Ọmọ ìgbàlà kí hallelujah. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fi ìfẹ́ àti àánú ńlá dá wa sí. Èní ni ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹfà. Ẹ jẹ́ ká jùmọ̀ gbé Olúwa ga, ká yìn torí pé ó dára, ká kí orin ọpẹ́ sí i, ká gbé Ọlọ́run Elédùmarè ga, Ọlọ́run tó dá òkè, ohun ìgbàanì, ká yìn lógo torí òun nìkan lọ́pẹ́ yẹn, nípa agbára rẹ̀, nípa ipá rẹ̀ la fi rí ọjọ́ òní. Ẹ jẹ́ ká yìn lógo. Oh
orin ìjọsìn wa èyí tí ń ṣe ẹnìkan bẹ tó fẹ́ràn wa. Mo fẹ́ kí wa kú àbọ̀ sí oṣù titun. Ìyẹn nìkan kọ́, mo sì tún kí wa kú àbọ̀ sí ìsinmi àkọ́kọ́ nínú oṣù titun. Ní orúkọ Jésù, Ọlọ́run tó mú wa láti oṣù àkọ́kọ́ di oṣù kẹfà yìí yóò mú wa dé òpin ọdún yìí pẹ̀lú ayọ̀, ìdùnnú àti ijó lẹ́sẹ̀ wa. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, kò sí ẹnikẹ́ni tí ó jábọ́ kí ọdún yìí tó parí nínú wa. A ò ní rùkú wọlé lóṣù yìí, a ò sì ní rùkú jáde. Lórúkọ Jésù, inú wa ó dùn, ayọ̀ wa ó kún. Lóṣù yìí gbogbo alágbègbà ọpẹ́ láti ní ìjẹ́rìí sí agbára Ọlọ́run. Bẹ́kún ti wù kó kéré tó lóṣù yìí, a ò ní bá wọn sunkún. Bẹ́ẹ̀ ni yóò rí. Ó ti rí bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹgbẹ́ akọrin, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀nà tẹ́ tún gbà gbé ọkàn wa sókè sí Ọlọ́run nínú ìsìn lónìí. Tẹ́ bá gbàgbé, òní yìí ni ìsìn ìdúpẹ́ oṣooṣù wa. Ohun ọpẹ́ wa ò ní kan, ìkan kò sì ní tán nínú ayé wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká farabalẹ̀ níwájú Ọlọ́run láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Mo gbàgbọ́ wípé lórúkọ Jésù, Ọlọ́run á tún bá wa sọ ọ̀rọ̀ ọ̀tun lónìí. Pẹ̀lú ọwọ́ agbára ẹ̀mọ́ Ọlọ́run, ọ̀rọ̀ yóò ní jẹ́ lásán nínú ayé wa.
ṣùgbọ́n ká tó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká gbàdúrà papọ̀. Olúwa, gbé orúkọ yín ga fún gbogbo nǹkan tẹ́ ṣe nínú ayé wa, pàápàá jùlọ fún àǹfààní tá a ní láti wà nínú àwọn tí ó tún wà láàyè ní oṣù kẹfà ọdún. Olúwa, dúpẹ́, ayé lógo torí ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mọ́. A dúpẹ́ tẹ́ jẹ́ ká nípìn nínú àwọn nǹkan ìbànújẹ́, nínú ikú, nínú àdánù àti òfò èyí tó ti kọjá lọ lọ́dún yìí. A dúpẹ́ torí pé Ọlọ́run bá dáàbò yín bò wá, ẹ sì wà pẹ̀lú wa tó fi di àsìkò yìí. Ọlọ́run ìgbàlà, ẹ ṣeun ní orúkọ Jésù. Olúwa, ẹ gba ọpẹ́ wa. Bá ṣe ń fẹ́ lọ sínú ọ̀rọ̀ yín báyìí, ẹ̀mí ọ̀run Ọlọ́run ọ̀rọ̀, lórúkọ Jésù ẹ sọ̀kalẹ̀ sáàrin wa, ẹ bá wa sọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ yín lórúkọ Jésù ẹ jẹ́ kó yé wa, ọ̀rọ̀ náà kó yé wa, ọ̀rọ̀ náà kó ṣe wá lógo lórúkọ Jésù. Ọ̀rọ̀ náà kó dùn wá nínú, ọ̀rọ̀ náà kó tú wa sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ohun tẹ́ fẹ́ rán ọ̀rọ̀ yín jáde sínú ayé wa sí, lórúkọ Jésù Kristi lónìí yóò ṣiṣẹ́ nínú ayé wa, a ò sì ní gbọ́ sí ìparun. A dúpẹ́ torí pé ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ní orúkọ Jésù Olúwa wa, àmín. Ọmọ ìgbàlà, kí aleluya. Ẹ jẹ́ ká kí aleluya bí ẹni tí inú rẹ̀ dùn. Ẹ jẹ́ ká kí aleluya bí ẹni tí inú rẹ̀ dùn lórúkọ Jésù Kristi. Ohun aleluya ò ní tán lẹ́nu wa. Kókó tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí lónìí, ó dàbí ìpinnu àti ìlérí Ọlọ́run sínú ayé wa lóṣù titun ni. Mo sì pé kókó náà ní Ọlọ́run lórí ìtìjú, tàbí kí n sọ ní Yorùbá tí ó tètè yé wa dáadáa, Ọlọ́run tó lágbára lórí ìtìjú. A ó sì rí Bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà orí 54 ẹsẹ̀ 4. Àìsáyà orí 54 a ó ka ẹsẹ̀ 4. Ó ní, má bẹ̀rù, nítorí ojú kì yóò tì ọ́, ṣe àmì. Bẹ́ẹ̀ ni kí o má ṣe dààmú, a kì yóò dojú tì ọ́. Nítorí ìwọ yóò gbàgbé ìtìjú ìgbà èwe rẹ, ìwọ kì yóò sì rántí ẹ̀gàn ìgbà opó rẹ mọ́. Ní orúkọ Jésù, ojú ò ní tì wá. Ọlọ́run lórí ìtìjú. Kí ló dé tí mo ṣe sọ bẹ́ẹ̀? Ìlérí Ọlọ́run leléyìí fún wa. Ọlọ́run tó ń sọ̀rọ̀ torí nǹkan tó lágbára láti ṣe, òun ni nǹkan tó ń sọ. Bá ṣe máa sọ pé Ọlọ́run lórí ayé, Ọlọ́run lórí ọ̀run, bẹ́ẹ̀ gan ló jẹ́ Ọlọ́run lórí ìtìjú náà. Kò sì sí nǹkan tí Ọlọ́run sọ tí ò lè ṣe tó ló lágbára lórí ẹ̀. Tá bá mọ̀ nǹkan tó ń jẹ́ ìtìjú ni, a ó mọ̀ wípé Ọlọ́run mọ̀ nǹkan tó ń sọ láti sọ nǹkan tó sọ sínú ayé wa yìí lórí ìtìjú. Wípé ká má bẹ̀rù nítorí ojú ò ní tì wá. Lórúkọ Jésù, ojú ò ní tì ọ́. Kí ni ìtìjú? Kí ni ìtìjú túmọ̀ sí? Kí la ń pè ní ìtìjú? Kí ni Yorùbá ń pè ní ìtìjú? Ìtìjú ni ohun tí ó máa ń mú àbùkù wọnú ayé ẹni. A tún lè lo àbùkù gẹ́gẹ́ bí Yorùbá míì fún ìtìjú. Ohunkóhun tó mú àbùkù wọnú ayé ẹni, òun là ń pè ní ìtìjú. Gbogbo nǹkan tí ìtìjú sì rọ̀ mọ́, tàbí ká sọ pé gbogbo nǹkan tó rọ̀ mọ́ ìtìjú, àbùkù ni. Gbogbo nǹkan tí ìtìjú rọ̀ mọ́ pátápátá, àtàwọn nǹkan tó rọ̀ mọ́, àbùkù ni. Àbùkù. Ìtìjú ò ṣe nǹkan tó dára nínú ayé ọmọ ènìyàn. Lórúkọ Jésù, ojú ò ní tì wá. Kí ni àwọn àrà tí ìtìjú bá ń dá tó lè dá nínú ayé ọmọ ènìyàn tí ìtìjú bá wọnú ayé kan? Ìtìjú a máa sọ ni di olókùnrùn tàbí aláìsàn lójijì láìròtẹ́lẹ̀. Tójú bá tìyàn, tí ó bá ń rò ní gbogbo ìgbà nípa ìtìjú, ẹnìyẹn lè di olókùnrùn sílé, ó lè di aláìsàn lójijì.
ìtìjú a máa mú ni farapamọ́. Lọ́jọ́ ẹ̀yẹ wa lórúkọ Jésù, ìtìjú ò ní jẹ́ ká farapamọ́. Ìtìjú bá wọnú ayé yẹn a máa farapamọ́, bí kó máa sá káàkiri, kó máa bojú káàkiri, kí kó máa yẹ kẹ́nikẹ́ni rí òun. Ìtìjú lágbára láti ṣe yẹn. Ìtìjú a sì máa sọ ní di onírọ́. Ẹlòmíì kàkà kójú ó tì yóò gbé irọ́ ńláńlá kalẹ̀ ni. Bíbélì ṣe sọ, bó ṣe sọ, tí Jésù sọ ọ̀rọ̀ lórí irọ́ fún wa ní gbogbo ìgbà, wípé tí bàbá yín lẹ̀ ń ṣe, Sátánì, ẹni tó bá ti jẹ́ onírọ́. Bíbélì tún sọ wípé nínú àwọn tí ò ní rí ìjọba ọ̀run wọ̀, òpùrọ́ wà nínú wọn. Bí onígbàgbọ́ ṣe mọ eléyìí tó, tí ìtìjú bá dé, onígbàgbọ́ máa gbé irọ́ ńláńlá kalẹ̀ kójú má tì wọ́n. So ìtìjú a máa sọ ní di onírọ́. Ìtìjú a máa sọ ní di apààyàn láìrò tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí ó ti sọ pé láyé òun ẹ̀mí kankan ò ní bọ́ lọ́wọ́ mi, kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tẹ́mi ò fi bọ́ lọ́wọ́ mi. Tó bá ti di pé a ṣe nǹkan ìtìjú sọ́wọ́ ẹnìkan tá a sì fẹ́ káyé ó mọ̀, kí ni ó ṣẹlẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ló ti pààyàn torí ìtìjú lásán, torí kójú má tì wọ́n. Ìtìjú a máa sọ ní dápàyàn. Ìtìjú ìṣe kan tó dá lórúkọ Jésù, ìtìjú ò ní wọnú ayé wa. Ìtìjú a máa mú kí iyè tàbí ọpọlọ ẹni kó dàrú. A máa dání níyèrú tàbí kó dáyàn lọ́pọlọ rú. Ìtìjú. Ẹlòmí lè bẹ̀rẹ̀ gáíngáín tìjú bá wọnú ayé ẹ̀, tí ò ní mọ̀gbà tí orí ti fẹ́ máa yí mọ́. Ara nǹkan tí ìtìjú lè ṣe nìyẹn. Ó lè sọ yẹn di wèrè. Bẹ́ẹ̀ ni. Ìtìjú a máa sọ yẹn di oníròbìnújẹ́ ọkàn láyéláyé, tí ọkàn yóò dàrú, tí ó wá di oníbànújẹ́ nítorí gbogbo ìgbà tó bá ti rántí nǹkan tí ìtìjú yẹn ṣe nínú ayé ẹ̀, tàbí nǹkan ìtìjú tó ṣe tí gbogbo àwọn èèyàn mọ̀, inú èèyàn máa bàjẹ́, ìrẹ̀wẹ̀sì a máa dé, a sì máa sọ yẹn di oníbànújẹ́. Àwọn nǹkan míì tí ìtìjú tó lè ṣe, ìtìjú a máa mú ẹlòmíràn má tò ẹgbẹ́ mọ́, torí mọ̀ wípé wọ́n á sá sọ̀rọ̀ nípa nǹkan tóhun ti ṣe yẹn, kò ní lè dọ́dọ̀ àwọn ẹgbẹ́ mọ́, kò ní tọ́ ẹgbẹ́ mọ́ nítorí ìtìjú. Ọlọ́run ò ní jẹ́ kí ìtìjú wọnú ayé wa. Ní orúkọ Jésù, ojú ò ní tì wá. Torí ìtìjú ò kúrò nínú ara èèyàn bọ̀rọ̀. Ibi tí àwọn ọmọ ènìyàn ti ẹ̀ bàjẹ́ dé, ṣe rí nǹkan tó bá jẹ mọ́ ìtìjú tó jẹ́ kí ojú ó tìyàn ní gbogbo ìgbà tí wọ́n bá rántí, tí wọ́n bá ríyàn, nǹkan tó mú ojú tìyàn ni wọ́n máa rántí pẹ̀lú èèyàn. Gbogbo nǹkan míì tó dá téèyàn ṣe, wọ́n lè má rántí yẹn mọ́. Gba rántí ẹni tó jalè, ṣe bóun ló jalè lọ́jà tí wọ́n mú, ṣe bóun ni wọ́n ká ọkùnrin kan mọ́lé lórí. Oríṣiríṣi nǹkan, ṣe bẹ́ẹ̀ tí mo sọ pé ó jẹ mí lówó tí ò sanwó nìyẹn. Oríṣiríṣi nǹkan tó mú ìtìjú wọnú ayé yẹn ń lọ mọ èèyàn má tètè yá rántí. Mo sọ wípé ìtìjú kò ń kúrò nínú ayé yẹn bọ̀rọ̀ tó bá wọnú ayé yẹn tó bá dé. Ẹnikẹ́ni tó bá ti ṣohun ìtìjú yẹn ń lọ ní kíákíá. Ìtìjú sì máa ń ná ẹlòmíì sí ọ̀run àìròtẹ́lẹ̀. Kí ló dé tí mo ṣe sọ yìí? Tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, nínú ìdá méjì nínú ìdá mẹ́ta àwọn tó pokùnso tàbí tí wọ́n para wọn, tí wọ́n gbóògùn jẹ nítorí ìtìjú ni. Ìtìjú a máa rán èèyàn lọ sọ́run àìròtẹ́lẹ̀. Àṣé tí wọ́n bá gbàdúrà wípé ojú ò ní tì ọ́, ìkan tó yẹ ká ṣe àmì ńláńlá sí ni. Mo pa láṣẹ lórúkọ Jésù, ojú ò ní tì ọ́. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, ní orúkọ Jésù, nínú oṣù titun tó mú yìí, ojú ò ní tì ọ́. Ìtìjú ò dára rárá, kò ṣe nǹkan tó dára. Ohunkóhun tó lè mú kó mú ìtìjú wọnú ayé wa, tàbí ohunkóhun tí a rí gẹ́gẹ́ bí ìtìjú nínú ayé wa lónìí, ní orúkọ Jésù,
lóṣù yìí tá a bá wẹ̀yìn a ò ní rí wọn mọ́, nítorí Ọlọ́run tó lágbára lórí ìtìjú ó ti sọ̀rọ̀. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ àwọn tí ìtìjú díẹ̀díẹ̀ bá nínú Bíbélì. Tá bá rántí ìtàn Ádámù àti Éfà, ìgbà tí wọ́n ṣe ohun ìtìjú tán, kí ni wọ́n ṣe? Wọ́n sá pamọ́, wọ́n lọ sá pamọ́. Òun mo fi sọ wípé ìtìjú a máa mú ni farapamọ́. Bí wọ́n bá ti ẹ̀ lé onítọ̀hún, ènìyàn á lé ara ẹ̀ lọ́wọ́ ẹni tí ẹ bá ti ṣe nǹkan ìtìjú sí, tí ẹ bá ti rí wọn tó ń bọ̀ lọ́ọ̀kan, èèyàn á sá lọ. Ohun tó ṣẹlẹ̀ sí Ádámù àti Éfà, ìgbà tí wọ́n ṣe ohun ìtìjú, Ọlọ́run ò sọ pé wọ́n sá lọ fóun. Wọ́n rí ẹ̀sìn tó gbọ́rọ̀, Bíbélì sọ pé wọ́n ṣe gbọ́rọ̀ ẹ̀sìn Ọlọ́run tó ń bọ̀, wọ́n ti sá lọ, wọ́n ti lọ farapamọ́. Tẹ́ bá wo Dáfídì àti ìyàwó Ùráyà, lẹ́yìn ìgbà tí Dáfídì bá ìyàwó Ùráyà sùn tó lóyún, nítorí Dáfídì mọ̀ wípé ojú ó ti òun yóò di ìtìjú fóun, ó wá ní kí Ùráyà wá láti ojú ogun kó lè pa aláṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀, kó lè ti oyún sí yẹn lọ́rùn. Ṣùgbọ́n nígbà tí yẹn ò ṣe é, tí ó sùn pẹ̀lú ìyàwó rẹ̀, kí ni Dáfídì ṣe fún ìyá Ùráyà? Dáfídì pa á. Ìtìjú a máa sọ ní di apànìyàn. Ẹ jẹ́ ká tún wo àpẹẹrẹ obìnrin ará Samaria nínú Jòhánù orí 4. Bíbélì sọ pé Jésù lọ sí etí odò, ó sọ fún obìnrin kan pé kó fún òun lómi. Ẹ jẹ́ ká lọ ka Jòhánù orí 4 yẹn dáadáa. Ẹ rí àsìkò tí obìnrin yìí ń lọ pọnmi lódò lọ́sàn gangan ni, nígbà tí ẹnikẹ́ni ò ní sí lódò, tí ẹnikẹ́ni tí ò ṣe àsìkò táwọn èèyàn lọ sódò. Kí ló sì fà? Ìtìjú ni. Torí ìwọ̀nba ìgbésẹ̀ ìtàn ayé rẹ̀ díẹ̀ tí a gbọ́, òun ni pé ó ti lọ́kọ 5 tẹ́lẹ̀ nílẹ̀ Ísírẹ́lì, lẹ́yìn tó sì ń ṣẹlẹ̀ ní ìlú orílẹ̀-èdè Nàìjíríà náà. Ó níye ìgbà tí o lè gbéyàwó, tó fi gbà ẹ́ láyè láti gbéyàwó. Ó ní iye ìgbà tí o lè kọ ìyàwó tàbí kọ ọkọ sílẹ̀. Ó dàbí ká ẹ̀mẹ́rin ni. Tó bá ti ṣègbéyàwó lẹ́ẹ̀mẹ́rin rí, ó sì lè ṣe lábẹ́ òfin. Ṣùgbọ́n tó bá di ẹ̀karùn-ún, òfin ti yọ̀ǹda ẹ. Mi ò sọ pé ẹni tó bá níyàwó 5 tí 5 wà nílé rẹ̀ gẹ́gẹ́ bí àwọn Mùsùlùmí máa ń ṣe ìyẹn kọ́. Tó bá pé o fẹ́ ìyàwó kan lónìí, o kọ̀ sílẹ̀. O fẹ́ ìyàwó kan lọ́la, o kọ̀ sílẹ̀. O fẹ́ ìyàwó kan lọ́túnla, tó bá ti fẹ́ dórí 4 tó ń kọ̀ wọ́n, ẹ̀karùn-ún kò nílò ọwọ́ ìjọba mọ́, òfin ti yọ̀ǹda ẹ, o lè máa fẹ́ lọ, kó máa kọ̀ wọ́n. Tàbí olókọ kan lónìí, o kọ̀ sílẹ̀, olókọ kan lọ́la, ìgbà tó bá fẹ́ kọ̀, tó bá ti lè kọ ọkọ 4 sílẹ̀, ọkọ 5 tó bá fẹ́, àsìkò tó bá fẹ́ kọ̀ sílẹ̀, o nílò ìwé mọ́, o nílò ìwé kọ̀ sílẹ̀ mọ́, òfin ti yọ̀ǹda ẹ, o lè máa fẹ́ wọn lọ, kó máa kọ̀ wọ́n lọ, òfin ti yọ̀ǹda ẹ. Ara nǹkan tó ṣẹlẹ̀ sóbìnrin ará Samaria yìí ni tó mú ìtìjú wọnú ayé rẹ̀. Ó ti lọ́kọ 5 tẹ́lẹ̀. Ẹ mọ̀ nǹkan tí àwọn yẹn máa pè ìtìjú yẹn, òun ni ò jẹ́ kí ó lè máa lọ pọnmi nínú kànga lásìkò tí àwọn yẹn ń pọnmi. Ọ̀sán lóòrùn lásìkò tá à ń sọ yìí tó lọ pọnmi, àsìkò tó sì lọ pọnmi ní lójoojúmọ́ nìyẹn torí ìtìjú. Ẹ jẹ́ ká tún wo àpẹẹrẹ kan sí. Obìnrin onísun ẹ̀jẹ̀, tẹ́ bá rántí ìtàn dáadáa nínú Máàkù orí 5. Bíbélì sọ wípé ó yọ́ gẹ́lẹ́gẹ́lẹ́ lọ sí ẹ̀yìn Jésù láti fi ọwọ́ kàn ni. Nínú gbogbo ìtàn àwọn tó rí iṣẹ́ ìyanu gbà lọ́wọ́ Jésù, àwọn tí Jésù ṣe iṣẹ́ ìyanu fún, obìnrin yìí nìkan ló gba ẹ̀yìn ṣe títí ẹ̀, tó jẹ́ kó yọ gọ́lọ́gọ́lọ́. Kò ṣe pé Jésù lọ bá, tàbí kò ṣe pé ó ké pe Jésù pé kó gbà wọn. Kí ló fà tó ṣe yọ gọ́lọ́gọ́lọ́? Lóòótọ́ Bíbélì ò ṣàkọsílẹ̀ rẹ̀, ṣùgbọ́n mo mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ sí obìnrin yìí, nígbà tó pinnu nínú ọkàn pé òun máa fọwọ́ kan aṣọ Jésù, ó máa daṣọ borí, kò ní jẹ́ kẹ́nikẹ́ni rí òun ni torí ìtìjú. Gbogbo ẹ̀ ló mọ̀ nǹkan tó ṣe. Wọ́n ti mọ àìsàn rẹ̀, wọ́n ti mọ olóró rẹ̀. Torí ìtìjú ló fi lè débi tó dé,
ló fi yọ gọ́lọ́gọ́lọ́ lọ sẹ́yìn Jésù láti fi ọwọ́ kàn. Àwọn àpẹẹrẹ oríṣiríṣi àpẹẹrẹ tó pọ̀ báyìí nínú Bíbélì la lè rí lórí àwọn tí ìtìjú wà nínú ayé wọn. Ní orúkọ Jésù, gbogbo nǹkan tó jẹ mọ́ tìjú nínú ayé wa, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ wọ́n dànù. Lóṣù yìí a ò lè rí wọn mọ́. Kí wá ní Ọlọ́run sọ nípa ìtìjú? Kí ni ìwé mọ́ sọ nípa bí n ta lè ṣe lórí ìtìjú títìjú ò fi ní wọnú ayé wa, tàbí títìjú bá wà bẹ̀ tí a fi kúrò? Ẹ jẹ́ ká lọ sínú Róòmù orí 10 ẹsẹ̀ 11. Ó ní nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ ojú kì yóò tì í. Ẹni tó bá gbà ta ni? Ẹni tí ó bá gba Jésù Kristi gbọ́, ojú kì yóò tì í. Ìkan àkọ́kọ́ tó lè mú ìtìjú kúrò nínú ayé wa, òun ni ká gbàgbọ́. Abájọ tí olórin kan fi kọrin, Tìmí Òṣùkọ̀yà, ó ní ìgbàgbọ́ nínú Jésù kì í dójú tì ni. Lẹ́yìn tó fi hàn yí pé tí a bá gbàgbọ́ nínú Jésù Kristi, tí a bá gbàgbọ́, tí a bá mọ ẹni tí a gbàgbọ́, ìtìjú kìí ṣe nǹkan tó yẹ kó wà nínú ayé wa rárá. Ẹni tó bá gba Jésù Kristi gbọ́, báwo la ṣe gbàgbọ́? Láti jẹ́wọ́ Jésù Kristi, láti gbé ìgbé ayé wa fún Kristi, tí ó ṣe ìgbé ayé ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde, èyí tá ti ń bá bọ̀ látẹ̀yìn, èyí tá ti bẹ̀rẹ̀ láti inú oṣù yìí, àbí láti inú ọdún yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde ni. Tá a bá fi ọkàn kan gbàgbọ́ tí ìtìjú bá ń bẹ nínú ayé wa, ẹ jẹ́ ká bi ara wa wò, ǹjẹ́ mo ní Jésù? Torí ẹni tó bá ní Jésù Kristi, tó ní ìgbàgbọ́ nínú Kristi, ìtìjú ẹ ṣe ipò rẹ̀ rárá. Òun ni Róòmù sọ fún wa, ó ní ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, ojú kì yóò tì í. Ní orúkọ Jésù, torí pé o gba Jésù gbọ́, ojú kò ní tì ọ́. Lóṣù yìí, lóṣù tá mú yìí, òpin ìtìjú nínú ayé rẹ̀, oṣù yìí ni wàá rí. Ìkan kejì, nínú orin Dáfídì orí 24 ẹsẹ̀ 5, ó ní wòó, ìmọ́lẹ̀ sì mọ́ wọn, ojú kò sì tì wọ́n. Wò, ta ni wọ́n wò? Ta bá gbé ojú wa, ta bá wo Ọlọ́run tó jẹ́ Ọlọ́run là ń wò ní gbogbo ìgbà, ìmọ́lẹ̀ ó wọnú ayé wa, ìmọ́lẹ̀ Ọlọ́run á mú ìtìjú kúrò. Ní orúkọ Jésù, bí o ṣe ń gbójú wo Jésù nínú oṣù kẹfà, pẹ̀lú ọwọ́ agbára ìmọ̀ Ọlọ́run, ìmọ́lẹ̀ á wọnú ayé rẹ, gbogbo nǹkan tó jẹ mọ́ ìtìjú ò ní rí wọn mọ́. Òun ló fà tí Hébérù orí 12 ẹsẹ̀ 2 sọ wípé kí a máa wo Jésù. Ó ní kí a wo Jésù torí pé òun ni aláṣepé àti òun ni olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ó ní ká wo Jésù. Kí ló sì fà tá fi wo Jésù ni wípé ìtìjú ò nípa nínú ayé Jésù. Tá bá ka Hébérù orí 12 ẹsẹ̀ 2 yẹn délẹ̀, ẹ jẹ́ kí n kà. Ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, tí ó farada àgbélébù láìka ìtìjú sí. Ìtìjú ò nípa nínú ayé Jésù. Tí wọn náà bá lè wo Jésù, tí o wo Jésù nínú oṣù yìí, ìtìjú ò ní nípa kankan nínú ayé rẹ̀. Ìtìjú ò ní nípa kankan nínú ayé rẹ̀. Ìkan àkọ́kọ́ tá fi parí ìtìjú nínú oṣù yìí àti nínú ọdún yìí àti nínú ayé wa pátápátá, òun ni wípé kí a gba Jésù Kristi gbọ́. Kí a gbàgbọ́ wípé ó lágbára láti mú ìtìjú kúrò nínú ayé ni. Torí ìlérí tí ó ṣe nínú Bíbélì ibi tá kà nìyẹn, ó ní má bẹ̀rù nítorí ojú kì yóò tì ọ́. Ẹ wò, ẹni tá gbàgbọ́ ni, tá bá gbàgbọ́
wípé nípa rẹ̀ ojú òní tiwa, kò ìtìjú ò nípa kankan tó lè kó nínú ayé wa mọ́. Ó ní bẹ́ẹ̀ ni kí o má ṣe dààmú, a kì yóò dojú tì ọ́. Jésù Kristi ló sọ̀rọ̀ yìí. Má bẹ̀rù torí ojú òní tì ọ́. Gbogbo nǹkan tó ń bà wá lẹ́rù tó ń mú tìjú wá, ẹ jẹ́ ká kó wọn lọ ẹsẹ̀ Jésù. Ìgbàgbọ́, tá bá ní ìgbàgbọ́ lóṣù yìí nínú Kristi, ojú òní tì wá. Lẹ́yìn ìgbàgbọ́ wa, a wá gbé ojú wa sókè sí. Gẹ́gẹ́ bí onísáàrùn ṣe sọ, ó ní èmi ó gbé ojú mi sókè sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Òun nìkan ló lè ràn wá lọ́wọ́ lórí ohunkóhun tó jẹ́ ìtìjú nínú ayé wa. Ẹ wo bí Ọlọ́run ṣe mú ìtìjú àti ẹ̀gàn kúrò nínú ayé Hánà. Bẹ́ẹ̀ gan Ọlọ́run lágbára láti mú ìtìjú àti ẹ̀gàn kúrò nínú ayé ẹnikẹ́ni. Ṣé rántí ọkùnrin tí Kíróníkù kejì sọ̀rọ̀ nípa ẹ̀, Kíróníkù kínní, Jábésì. Ọlọ́run mú ìtìjú àti ẹ̀gàn àìní kúrò nínú ayé rẹ̀. Bíbélì sọ wípé ó lọ́rọ̀ ju àwọn ìyókù rẹ̀ lọ. Ẹni tá a pè ní ìbànújẹ́, kí nìkan tó lè tìyẹn lójú ju pé kí orúkọ yẹn máa jẹ́ ìbànújẹ́ lọ. Ṣùgbọ́n Ọlọ́run mú ìtìjú kúrò nínú ayé rẹ̀. Àsìkò tí ẹ náà ti dé lórúkọ Jésù lóṣù yìí. Gbogbo nǹkan tó jẹ mọ́ tìjú, Ọlọ́run á mú kúrò nínú ayé rẹ̀. Níparí, kí ni ìpinnu àti ìlérí Ọlọ́run fún wa lórí ìtìjú? Kí ni Ọlọ́run fẹ́ ṣe lórí nǹkan tó ń tì wá lójú tàbí ìtìjú tó wọnú ayé wa? Kí ni ìpinnu Ọlọ́run? Nínú Àìsáyà orí 61 ẹsẹ̀ keje, ó ní nípò ìtìjú ẹ̀yin ó ní ìlọ́po méjì. Ṣe àmín. Mo gbà ládùúrà pé nípò ìtìjú ẹ̀yin náà ó ní ìlọ́po méjì. Àti dípò ìdààmú, ó ní wọ́n ó yọ̀ nínú ìpín wọn. Sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ pé nípò ìdààmú lóṣù yìí, màá yọ̀ nínú ìpín mi. Nítorí náà, wọ́n ní ìṣẹ́po méjì ní ilẹ̀ wọn lórúkọ Jésù. Dípò ìtìjú, ìṣẹ́po méjì ni wàá ní nínú ilẹ̀ rẹ. Kí ni Bíbélì ń sọ? Kí la mọ̀ sí ilẹ̀? Ilẹ̀ lè jẹ́ ayé wa tá ń gbé. Ilẹ̀ lè jẹ́ ibi tí Ọlọ́run fi wá kalẹ̀ sí. Ilẹ̀ lè jẹ́ iṣẹ́ tá ń ṣe. Ilẹ̀ lè jẹ́ òwò wa. Ó ní nínú ilẹ̀ wa lórúkọ Jésù, ìpín wa ipò méjì, ìṣẹ́po méjì la ó ní. Eléyìí dípò ìtìjú ni gbogbo àdúrà tí Ọlọ́run gbà fún wa bí wà. Ó nítorí wọ́n ó ní ìṣẹ́po méjì ní ilẹ̀ wọn. Ilẹ̀ tó wù kó wà níbi tó wà lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, ìbá jẹ́ ìlú Ọbámbírí tàbí orílẹ̀-èdè Nàìjíríà tàbí níbikíbi tó wà, tàbí Amẹ́ríkà, lórúkọ Jésù, ohun tí Ọlọ́run sọ ní pé lóṣù yìí nínú ilẹ̀ ń ìṣẹ́po méjì lòun fún dípò ìtìjú. Ayọ̀ àìnípẹ̀kun yóò sì jẹ́ tirẹ̀. Ní orúkọ Jésù, ayọ̀ àìnípẹ̀kun yóò sì jẹ́ tirẹ̀. Ìpinnu Ọlọ́run fún àwọn ọmọ rẹ̀ lóṣù yìí, oṣù kẹfà yìí, ìpinnu rẹ̀ ni. Tá bá ti lè gbàgbọ́ wípé yóò ṣe, wípé ohunkóhun, kò sí ohunkóhun tó tóbi jù fún Ọlọ́run wa láti ṣe. Ìtìjú nǹkan kékeré ni níwájú Ọlọ́run. Ẹ̀kejì, tá bá lè wo Jésù Kristi, aláṣepé, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ó tàn. Tá bá fi lè wò lóṣù yìí tó yẹ pé òun la wò, tá wo ọwọ́ ènìyàn, tá wo ọwọ́ ìjọba, tá wo ọwọ́ àwọn oníṣègùn, àwọn aláàfáà tó yẹ pé ọwọ́ wọn kọ́ la wò, tó jẹ́ pé Jésù Kristi la tẹjú wa mọ́. A ò ní rí ìtìjú mọ́ lórúkọ Jésù nínú oṣù yìí. Dípò ìtìjú, ẹ jẹ́ kí n tún kalẹ̀ kan sí ká tó lọ gbàdúrà. Ó ní nípò ìtìjú ẹ̀yin ó ní ìlọ́po méjì. Mo fẹ́ kó sọ bẹ́ẹ̀ fún ara rẹ pé lórúkọ Jésù lóṣù yìí, dípò ìtìjú, ìlọ́po méjì ni màá ní. Ìlọ́po méjì ayọ̀, ìlọ́po méjì ìbùkún, ìlọ́po méjì oríire. Gbogbo nǹkan tó jẹ mọ́ tìjú, a ò ní rí wọn mọ́. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Ní orúkọ Jésù, bẹ́ẹ̀ ni yóò rí. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká gbàdúrà papọ̀. Mo fẹ́ kẹ́ gbàdúrà fún ara yín.
ẹ jẹ́ ká gbàdúrà yìí tọkàntọkàn ká kàn sọ fún Ọlọ́run wípé Ọlọ́run lórí ìtìjú, Ọlọ́run tó lágbára lórí ẹ̀gàn, Ọlọ́run tó lágbára lórí àbùkù, ní orúkọ Jésù ó yá ẹ mú ìtìjú kúrò nínú ayé mi lóṣù yìí. Ẹ má jẹ́ kí n rí ìtìjú. Bẹ̀rẹ̀ láti oṣù yìí mi ò ní rí ìtìjú mọ́. Bẹ̀rẹ̀ láti oṣù yìí mi ò ní rí ẹ̀gàn mọ́. Láti oṣù yìí lórúkọ Jésù àti gbogbo ọjọ́ tó kù nínú ayé mi, mi ò ní rí ìdààmú mọ́. Ẹ jẹ́ ká gbàdúrà yìí. Olúwa ẹ má jẹ́ kí n rí ìtìjú mọ́. Gbogbo ohun tó ti mú ìtìjú wọnú ayé mi, Olúwa ẹ mú wọn kúrò. Gbogbo ìtìjú tó ti wà nínú ayé mi, Olúwa ẹ sọ wọ́n di ayọ̀. Ẹ fún mi ní ìlọ́po méjì ayọ̀ dípò rẹ̀. Ẹ fún mi ní ìlọ́po méjì ìbùkún dípò rẹ̀. Ẹ fún mi ní ìlọ́po méjì ìyọ́nú yín dípò rẹ̀. Ní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ jẹ́ ká máa dúpẹ́ torí pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ ọmọ Olúwa. Jésù Olúwa wa. Àmín. Àmín. Mo pa láṣẹ lórúkọ Jésù nínú oṣù táwa yìí a ò ní gbọ́rọ̀ ìtìjú mọ́. Bíbélì náà máa láṣẹ wá ká pàṣẹ nípa ohun kan, òun sì fi ìdí rẹ̀ múlẹ̀. Nínú ayé yín ẹ ò ní rí ìtìjú mọ́. Nínú iṣẹ́ yín ẹ ò ní rí ìtìjú mọ́. Lórí ìgbéyàwó yín, lórí ìdílé yín ẹ ò ní rí ìtìjú mọ́. Ohun kan tẹ́ rí lóṣù yìí, òun ní ayọ̀, ìbùkún, oore ọ̀fẹ́. Nígbà tí oṣù yìí bá sì máa fi parí, ìjẹ́rìísí agbára Ọlọ́run yóò pọ̀ nínú ayé wa. Bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí wa kú oṣù titun, ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lọ́jọ́ ìṣẹ́gun ẹ má yẹ ká gbàgbé ẹ̀kọ́ ọ̀rọ̀ Bíbélì tí àlùfáà àgbà wa tí wọ́n ṣe fún wa. Jẹ́ ká tún pàdé papọ̀ láti jọ kẹ́kọ̀ọ́ níwájú Ọlọ́run. Nígbà tá à ń sọ wípé ká gba Ọlọ́run gbọ́, kò sọ́nà tá lè gbàgbà Ọlọ́run gbọ́ tá a bá gbọ́ nǹkan nípa ọ̀rọ̀ rẹ̀. Ara ọ̀nà tá lè gbàgbà Ọlọ́run gbọ́ ni pé ká kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ rẹ̀. Lọ́jọ́ ìsinmi tó sì ń bọ̀ lórúkọ Jésù ká tún pàdé papọ̀ láti wá ṣe ìsìn fún Ọlọ́run ní orúkọ Jésù. Ọlọ́run á tẹ̀síwájú pẹ̀lú wa lọ́sẹ̀ tí ta sì mú yìí. Ọ̀sẹ̀ ìyanu ló máa jẹ́ fún gbogbo wa. Ọlọ́run á rọ̀ wá lọ́rùn. Ẹ má jẹ́ ká gbàgbé láti fi ìsìn Yorùbá yìí ránṣẹ́ sí àwọn èèyàn wa, pàápàá àwọn tó ń sọ Yorùbá ní àdúgbò wa, láti pè wọ́n ká jọ ṣe ìsìn papọ̀ báyìí lórí ẹ̀rọ wa. Ní orúkọ Jésù bá ṣe ń ṣe léyìí, gbogbo iṣẹ́ tiwa náà Ọlọ́run á ṣàṣepé lórí rẹ̀. Jésù Olúwa wa. Àmín. A kú ìsinmi o.